ṣe sọ pé òun ò fi gbá mọ́ o èyí tó ti fi sílẹ̀ ò lè parun muphy Afolabi kú sinimá ńlá tó ṣe sílẹ̀ ó tó kú lélẹ́yìí o Alani Omo Iya Osogbo. The strong is not the one who is physically powerful, but indeed the one who controls himself when angry. When you're not feeling died and recall, only kìràkìtà ìdálàyé ikú ló pin àwa èèyàn. Muphy Afolabi dààmú gan ṣe wàhálà jù nínú sinimá yìí tó pe àkọlé ẹ̀ ní Alani Omo Iya Osogbo. Multi-million naira project ni láì mọ̀ pé lọ́jọ́ ti dé tán. Ọwọ́ tó sẹ́gun ìbò jẹ́ ikú tí ìjà dágbére fẹ́ni kejì ẹni ló mú lọ. Gbogbo wa ló ká lára. Omijé ojú wa ò dá Muphy padà ó lọ́kọ̀ kọ̀ bí ẹni tún lọ́rùn akẹ́gbẹ́. Ẹ wo mi lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ àwọn tó kópa nínú sinimá yìí. Alani Omo Iya Osogbo bẹ̀rẹ̀ látòrí òǹgá fúnra ẹ̀ Muphy Afolabi, Yinka Quadri, Akin Louis, Odunlade Adekola, Fẹ́tí Abalogun, Akinola Iya, Yomi Fabiyi, Wumi Ajiboye, Afọ̀njá Ọláni Ìsanyẹ̀dù, Ṣẹ́gun Ògúngbè, Jídé Àwòbọ́nà, Kẹ́bí Ìkéjúbà, Ìrètí Ọ̀sàyẹmí, Ayọ̀ọ́lá Ìyá, Ẹniọlá Àjàó, Babati, Dìgbòlùjà, Ọ̀túnbọ̀ ọmọ Ajíbíkẹ́, Victoria Ajíbọ́lá ọmọ lókà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Star Studded ní gbogbo wọn ló pàtó rẹpẹtẹ. Ẹ wá wò báyìí lẹ́gẹ̀sì tí Muphy Afolabi fi ilẹ̀ rẹ̀. Ọ̀nà kan ṣoṣo tó kù tá a lè fi support effort ẹ̀. Ó ní ká wo sinimá yìí ká tún máa tún wò lọ́gán tó bá ti jáde sórí YouTube Yorùbá Plus látọjọ́ Monday November 20 ọdún yìí. Alani Omo Iya Osogbo from the stable of corporate pictures Seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá. Movie City Ami Arena shopping complex Bọ́ládé Òṣogbo Lagos. Ó tún wà ní Kumaro multimedia tó fi máa Mercury pictures láàrin Òṣogbo. Monday November 20 ọdún yìí láti máa rí wò lórí YouTube Yorùbá Plus TV. Alani Omo Iya Osogbo agbára gba sinimá ńlá tí Muphy Afolabi ṣe gbẹ̀yìn ní Alani Omo Iya Osogbo. Gbogbo èèyàn káàkiri àgbáyé ẹ jọ̀ọ́ ẹ bá wa wò kẹ́ ẹ tún wò inú wa dùn tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ ṣeun.